sí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rèé, mo kí yín pé ẹ káàbọ̀. Ṣé àlàáfíà ni iṣẹ́ yìí náà di òpó Kristi mú ní ibi iṣẹ́, ní àwùjọ, ní gbogbo ibi tí a bá wà. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀, lórí ìkànnì yìí a máa ń gbára wa ní ìyànjú ní ṣókí láti inú ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ kú ìjọ mẹ́ta. Lónìí àwọn Yorùbá bọ̀ wọ́n ní pé ìrínisí ni ìsọnilọ́jọ̀. Bá ṣe ń rìn là ń kó ni. A kì í rọ́mọ ọba ká má rí dànsákì ọba lára wọn. A kì í rọ́mọ ọba ká má rí àmì ọba lára wọn. Àwa náà mọ̀ tá bá rí ọba, a ó lọ wá dé adé, wọ́n á mú ìrùkẹ̀rẹ̀ dání, wọ́n á lo àkún. Èyí fi hàn pé ọlọ́lá ni wọ́n. Àwa gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, ẹ má jẹ́ kí a kàn máa fi orúkọ nìkan dá wa mọ̀. Nínú ìrísí wa, nínú ìwà àti ìṣe wa, ó yẹ kó lè tọ́ka sí wa pé ọmọ Ọlọ́run ni wá. Kò yẹ kí ìmúra wa kó máa kó ẹ̀gàn ba orúkọ Ọlọ́run. Àwọn ẹ̀yà ara wa tó yẹ ká kó sínú aṣọ, kò yẹ kí a máa kó wọn jáde. Bíbélì wípé ṣẹ̀yin kò mọ̀ pé tẹ́ḿpìlì Ọlọ́run ni ẹ̀yin ń ṣe, tí àwa bá jẹ́ tẹ́ḿpìlì Ọlọ́run ní tòótọ́. Níbi tí Ọlọ́run ń gbé, ó yẹ ká máa pa ara wa mọ́. Nínú ìwé Ìṣe àwọn Apọ́sítélì ní Áńtíókù ni a ti kọ́kọ́ pe àwọn ọmọ ẹ̀yìn Kristẹni. Kì í ṣe nítorí orúkọ tó ń jẹ́ ni, kì í ṣe nítorí pé wọ́n jẹ́ Pétérù tàbí Bàtólómì, ṣùgbọ́n nítorí pé ìwà àti ìṣe wọn, ìmúra wọn ó jọ ti Jésù. Ó fún àwọn ènìyàn ní ìdánilójú pé àwọn eléyìí ti bá Jésù rìn. Ǹjẹ́ a lè sọ bẹ́ẹ̀ nípa tiẹ̀? Tá a bá rí ọ látọ̀ nǹkan ṣe àtẹ̀lé sọ pé ọmọ Ọlọ́run ni ọ́ ní tòótọ́. Mo gbàdúrà pé oore ọ̀fẹ́ láti máa gbìyànjú láti ṣe ìfẹ́ Ọlọ́run lọ́run á fi fún wa. Títí di ìgbà mìíràn tí wọ́n ti máa wá sójú ìwòran yìí, mo gbàdúrà pé ire, ayọ̀ àti àlàáfíà ni yóò máa jẹ́ tiwa. Àmín.